ebi ẹkú lé báyìí náà là ń kára lé. ẹrẹ̀ wá báyìí náà là ń kérò ọ̀nà. ẹ̀kú àtijọ́ náà la máa ń kíra ẹni bá a bá ti ríra ẹni tó jọ́ mẹ́ta. òun ló dín fáfẹ́mi ọmọ yín Ahmed Kareem wálé swaga Yorùbá ọmọ gẹ́gẹ́ tí mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé pé ẹ kú lé. ẹ̀yin olólùfẹ́ ìkànnì Kareem Radio ẹ kú lé. ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wò wá yálà inú mọ́tò ni àbí inú ilé ni àbí bí iṣẹ́ ni ẹ kú lé. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ́ ìjọba náà tẹ́ ẹ wà nù ọlùdé náà ó dá mi lójú pé lómìn náà máa wò wá nílé nu yín ẹ̀yin náà ẹ kú lé. bóò ni ẹ kú ọlùdé ẹ kú ọdún àkú ọdún àkú ìyèdún ẹ̀mí á ṣe púpọ̀ ọdún náà láyé. ẹ ń bá ṣọdún láyé ó yẹ kó dúpẹ́ fẹ́lẹ́dùà ni tó rọ́pọ̀ ìjì ló ti jà. ọ̀pọ̀ mèremère ló ti ṣẹlẹ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi fà mú kí wá ló dé táwọn ò ní dúpẹ́ fàláò tó ní ká máa bẹ̀ kí ló dé táwọn ò ní dúpẹ́ fẹ́lẹ́dùà tó ní ká máa bẹ̀. ẹ ti mọ̀ pé kì í jẹ nǹkan kan àfọpẹ́ bẹ́ẹ̀ dáná elédùn ò lè jẹ́ bẹ́ẹ̀ ròmọ̀là bẹ́ẹ̀ gúnyán bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ gúsí kò sí ní tẹ́lẹ́dùn àfẹ́ fi ṣe àfi ká dúpẹ́ náà ni. òun ló dín fáfẹ́mi ọmọ yín tèmi náà fi ń dúpẹ́ fẹ́lẹ́dùà wípé mo tàbí tẹ́tẹ́ níjẹ̀jọ́. mo tàbí tẹ́tẹ́ níjẹ̀jọ́ Elédùà sì gbà fún mi bẹ́ẹ̀. Elédùà tún jẹ́ kí n lè wá sórí ètò lọ́jọ́ tòní. kí wàá ní ìní dúpẹ́ fún. bó tiẹ̀ ti lè jẹ́ kó tẹ èmi ọmọ yín díẹ̀ náà ní gbogbo ọ̀sẹ̀ tá a lò kọjá yìí. a dúpẹ́ lọ́wọ́ ilé ìwòsàn tó sáré ṣùgbà wa. a dúpẹ́ sí o. sóò lèmi ò wá ní dúpẹ́. mo dúpẹ́ f'Elédùà o. lórí lílọ bíbọ̀ mi mo dúpẹ́. láti January títí wọ December mo dúpẹ́. Elédùà mọ́ṣáláì gbọ́pẹ́ mi. kì í wá aṣọpẹ́ tèmi nìkan ló gbà o. àti pé ọpẹ́ gbogbo àwọn olólùfẹ́ ìkànnì Kareem Radio pátápátá. gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wa níkànnì Kareem Radio tá a wà yìí bá wa gbọ́pẹ́ gbogbo wọn torí pé kí ni ó sọ wa láti January ó tún wá sọ wa di December kí wá la ò ní fọpẹ́ fún ọ fún. torí ẹ̀ lèmi ṣe ń júbà f'Elédùmarè mi. ẹ mọ̀ kí bí n bá ti kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tán nílé èmi á máa dúpẹ́ f'Elédùmarè máa júbà. òun lèmi ọmọ yín fi máa ń sọ pé àní ìbà f'Elédùmarè ọba tó ní kí máa bẹ àìní bẹ mẹ́ṣẹ́ bí tẹ́lẹ̀dùmarè mi ní ṣe bí mímọ́ lẹ́lẹ́dùmarè ọba tó dáhùn gbogbo pátápátá pòógodo. ọba tó tẹ́lẹ̀ fún wa bí ẹni tẹ́ni kábíyèsí tó ta sọ́nà fún wa bí ẹni ta sọ.
èmi ló dé náà tẹ́mi ò wá nílé júbà fẹ́lẹ́dùmarè ọba tó ní kí máa bẹ ọba tí ń kunni lóorun tí kì í sùn ní Ẹlẹ́dùmarè mi ọba tí ń fúnni jíjẹ tí kì í jẹ ó ń fúnni mímu kì í mu. kábíyèsí rẹ o. bákan náà ni mo kí gbogbo ládéládé pátápátá mo kí gbogbo lóyè pátápátá. mo kí gbogbo ẹ̀yin bàbá mi nílé ẹ̀yin ìyá mi nílé gbogbo yín ni mo júbà fún o. bá a bá ti júbà fẹ́lẹ́dùn a gbọ́dọ̀ júbà fẹ́yìn ẹ̀yin tá a bá ń wájú torí ọmọ yín làwa ń ṣe ẹ̀jẹ̀ ojú wa ṣe mọ̀jẹ̀ òun wá o ẹ̀yin náà lẹ́ní àdáṣe ní òun mọ ìbò gbọ́dọ̀ òun mọ́ ìbò gbọ́dọ̀ òun èmi ọmọ yín o torí mo ti jẹ̀bá yín o torí mo ti ṣèbá yín. tí mi ètò tọ́pọ́n súnkàn báyìí ètò àwọn ìràwọ̀ náà ni ìwọ ṣàtẹ́sí ní Facebook ẹ̀ kó tẹ ìkànnì Kareem rédíò sí kedere báyìí náà ni ó gbé wá fún ẹ ibẹ̀ ló ń láǹfààní àti máa wo gbogbo ètò wa tá a bá ń ṣe ní ìkànnì Kareem rédíò. tó o bá wá ń wò ìwọ mọ̀ wò lásán ìwọ kó o máa bá wa láìkì ẹ̀ kó o máa share rẹ̀ lógúnlógún ìwọ náà mọ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n kó má jẹ́ kó wọn nìkan ló jàǹfààní ètò yìí bí wọ́n bá ṣe ń jàǹfààní ẹ̀ ìwọ share rẹ̀ káwọn ẹlòmíín náà tún lè jàǹfààní ẹ̀. a sì tún lè gbé ìpolówó ọjà yín wá sí ìkànnì Kareem rédíò níbi táyìn yóò ti máa ta àtàjèrè. èèyàn kì í bá wa dòwò pọ̀ kó ṣọ́ọ̀tì. Ọlọ́run níjẹ́ ríwẹ́. ẹnìkan kì í bá wa dòwò pọ̀ kó ṣọ́ọ̀tì. torí tìyín náà làwa náà sì ṣe wà níbí. bí ò bá sẹ́yìn kò sáwà. elédùn ọba òkè kó já pé fúnra wa. kélédùn òkè kó jẹ́ kí gbogbo wa náà ká pẹ́ fún wa ṣé yìí bẹ́yìn bá ti gbé ìpolówó ọjà yín wá sí ìkànnì Kareem rédíò náà lẹ́yìn náà mọ̀ ṣe kí ni lẹ́yìn náà mọ̀ ta àtàjèrè bẹ́ẹ̀ bá ti wá ń wò wá ẹ̀ tún máa bá wa like kẹ̀kẹ́ máa bá wa share fún gbogbo àwọn tí àwọn náà ń wò wá fún gbogbo àwọn tí wọ́n fẹ́ mọ̀ nípa Kareem rédíò dáadáa nípa ètò tá à ń ṣe lọ́kàn òjọ̀ kan torí ẹlòmíì ń gbọ́ Kareem rédíò ní a sì ti sọ fún wọn kí wọ́n tẹ̀ sí Facebook wọn kedere báyìí náà ni ó gbé wá àmọ́ ẹlòmíì ò mọ̀ bí ó ṣe ṣe ṣùgbọ́n gbà bẹ́ẹ̀ bá ti share rẹ̀ ẹlòmíì ò kàn wo Facebook rẹ̀ Kareem rédíò tóun ti ń wá látọjọ́ ire òun náà bá kílìkì lé lórí pam lòun náà bá ṣe kíni ló bá dára wa lòun náà bá ń jàǹfààní ètò tí ń kọ́ni lọ́gbọ́n ètò tí ń kọ́ni lóye ètò tó ń sọ bó ṣe ń lọ láàrin àwọn ìràwọ̀ ètò yìí náà ni ètò àwọn ìràwọ̀ ètò tẹ́tí máa gbọ́ nípa bó ṣe ń lọ láàrin àti pátá gangan ló ń ṣọjọ́ ìbí inú àwọn ìràwọ̀ lásìkò tá a wà yìí. wàá ṣáà ti máa gbọ́ pé àwọn ìràwọ̀ lè tó súnkàn
ètò Ahmed Kareem wọlé sọ́gà Yorùbá ọmọ gẹ́gẹ́ náà ni. ètò tí ó ń jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ àwọn tó ń ṣe bóyá eré tíátà ni àbí òǹkọrin tàkásùfé abọ́lórin gospel ètò tí ó mọ̀ ọ́ sọ bó ṣe ń lọ láàrin wọn fún yín náà lè tún. ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jùlọ òun náà lè tó yìí òun náà ló ti gorí afẹ́fẹ́ báyìí òun lẹ́ẹ̀láǹfààní àti máa wò báyìí lórí ìkànnì ẹ̀rọ ayélujára yín ẹ̀yin tẹ̀ síbẹ̀ Kareem Radio náà ni kò pé méjì ẹ mọ̀ pé nínú fọkúfọkú pátápátá ṣe bá lákàn lọ̀gá wọn. táàbà ní kúwọ́ tanra wa jẹ́ ìkànnì Kareem Radio náà lọ̀gá fún gbogbo wọn. tí kì í ṣeré wàá ti máa gbọ́ pé Kareem Radio ṣeré tí ò bá ṣe Kareem Radio kò lè dàbí Kareem Radio láláì kedere báyìí ni wàá máa wù wá no doubting náà ni. ẹ wo ẹ ti mọ̀ pábala méjì náà lè tó ikú sí. abala bíi tá ti máa sọ tó ń lọ láàrin àwọn ìràwọ̀. àti ibi tá ti máa láǹfààní láti máa dákọ̀ àwọn tó bá ń ṣọjọ́ òbí gangan. ọgbà bẹ́ẹ̀ mi ò wá mọ́ kán lẹ́tọ̀ báyìí torí mi ò rọ́jọ́ múdè lókùn ẹ ti mọ̀ pọ́dún bẹ́ẹ̀ ń ta ọdún ṣe kíni ọdún sì ń lọ ni. orí ètò ilẹ̀ lòmí òfin tí ìlọlé ọdún 11 èmi sì ni ó mọ̀ lọ kò síbi tó wà tí ò kò síbi tí ẹni ń lè wà tí ò ti lè wo Kareem Radio. ìwọ ṣáà ti rí i pé o mú fóònù rẹ dání àbí kó o gbé láptọ̀pù ẹ sẹ́gbẹ̀ẹ́ ẹ̀yẹn lọlé ọdún ibi tẹ́ wà náà ni ẹ ti tẹ̀ sí Kareem Radio kedere báyìí náà ni ó gbé wá. o fẹ́ polówó ọjà rẹ ni ìwọ wá síbi kíbi tó o bá rí kó o lọ ó mọ̀ rí bọ́n ṣe ń bọ polówó ọjà rẹ tí wọn náà sì mọ̀ gba ìpè lọ́lọ́kùn òjọ̀kan lórí ọjà rẹ tó o fẹ́ tà. orí tí ò bá ṣàwà ni kò lè já wà láéláé. ẹ wo láì fi ọ̀pá kọ́ lọ péjò ẹ jẹ́ kí n máa súré tètè kí n máa lọ ọ̀dọ̀ ta náà ni ọ̀dọ̀ ẹnìkan tẹ́ ẹ mọ̀ bí ẹni mowó náà ní gbajúgbajà tó já sí wípé bàbá tiẹ̀ ní kẹ́ ẹ dákọ rẹ̀ gan gbogbo yín ó dá mi lójú pé alias ẹnìkan náà lẹ lè mọ̀. tó jẹ́ pé lójú àwọn tó tiẹ̀ mọ rí lè mẹ́ gangan olójú bóyá bá ṣe pàwọ́ gan tá a jẹ́ pìrìsẹ́ńtà gan àwa gan tọ̀ pinpin àbá máa ń fẹ́ ṣiṣẹ́ ìwádìí òun ló máa ń jẹ́ ká mú orúkọ àwọn míì inú àwọn òṣèré onítíátà àbí olórin míì gan àwọn olórin tiẹ̀ dùn mọ̀ dáadáa bẹ́ẹ̀ bá ti rí nǹkan bá ṣe síta náà bẹ́ẹ̀ bá ti rí orin wọn kan tán bá kọ tán ti gbórin jáde síta òun náà lẹ́ẹ̀tì rokọ wọn bẹ́ẹ̀ ẹ ti rí gàdàgbà báyìí náà lẹ́ẹ̀rí bí kẹ́ ẹ mọ̀ wo King Dr. Saheed Òṣùpá wọ́n á tún máa koríkì wọn mí sí ń gbà mí gan. Alhaji Pasuma ọ̀gá ńlá wọ́ndà olẹ́lẹ́ máa rí níbi pósítà àwọn tán bá lẹ̀ mọ́ta. àbí kẹ́ ẹ máa rí Alhaji Òbèsèré ọmọ rápálá àbí Alhaji Sule Màláíkà Alhaji Àtàwẹ́wẹ́ ó kọ wọn lọ bámbám ní ilé ìdákọ̀ àwọn bàbá wa tán.
nínú industry. Bákan náà lára àwọn tó jẹ́ òṣèré onítíátà àwọn gangan lẹ̀ kì í tètè mú ọkọ̀ mí nù wọn. Àmọ́ tẹ́ bá ti rí pósítà tí wọ́n níta ó kọ eré tí wọ́n ṣe jáde sinimá tó gbé jáde gangan lẹ́yìn máa ń wà after. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n máa ń kọ ọkọ̀ wọn sígbẹ̀ kan pẹ̀lú ọkọ̀ àwọn tán bá fújọ nínú fíìmù, pẹ̀lú ọkọ̀ àwọn tán bá jọ ṣe fíìmù yẹn ni mò ń mí. Wọ́n máa ń kọ ọkọ̀ wọn sígbẹ̀ kan àbí lára pálí késẹ̀tì yẹn gan. Ṣùgbọ́n èèyàn kì í wà after rẹ̀ ọkọ̀ fíìmù tẹ̀ fẹ́ wò gangan ni. Bí n bá pawọ́ ẹ̀ lè mọ já mi lé bí kí fíìmù ti jáde ni. Nígbà tẹ́ bá wá wo fíìmù lẹ́wà máa wò wípé tani lágbájá báyìí ló mọ̀ tí ẹ̀ ṣe fíìmù yìí. Mi ń wà kẹ́ tó rí pósítà bẹ́ẹ̀ bá ti ń wo pósítà gangan lẹ́ tí mo máa wó ọkọ̀ tí wọ́n gangan lẹ́gbẹ̀ẹ́. Ẹni tí mò ń dá ọkọ̀ yìí oríire náà ló wọlé fẹ́ ní ẹ̀gúnlẹ̀ tóun náà wá ń sọ wípé àlóhùn fẹ́ fi kíní ṣe Christmas náà ní fún òun fi ṣe gift Christmas fún rẹ̀ ni. Àmọ́ mo mọ̀ pé àwọn èèyàn mi nílé àwọn kọ̀ọ̀kan wọn á máa wò pé ta náà ni, ṣùgbọ́n tí n bá dákọ̀ nickname ẹ̀ bí n bá ní kéèyàn dákọ̀ gangan ẹ̀ ní mọ̀ ọ́n. Ó dẹ̀ já sí wípé gbajúgbajà òṣèré onítíátà náà ni. Ìyẹn Ìjẹ̀bú Mr. Ìjẹ̀bú àbí wọ́n ní wọn kì í fi Mr. sí nickname Ìjẹ̀bú náà ni. Ìyẹn Yorùbá actor tí gbogbo ẹ̀yin mọ̀ sí Ìjẹ̀bú òun ló ti ṣoríire tuntun báyìí tínú rẹ̀ dẹ̀ ń dùn tó ní òun mọ̀ọ́mọ̀ kọ ilé yìí fún kíni náà ni fún Christmas gift. Ilé ńlá náà ni ilé tuntun ní Ìjẹ̀bú kọ́ fún Christmas gift o. Ìyẹn tí Ìjẹ̀bú fi léde sórí Instagram page ẹ̀. Fàǹfààní ẹ̀yin tẹ́ mọ̀ Ìjẹ̀bú dáadáa ẹ ti mọ rí ní ìmù Ìjẹ̀bú. Ṣé bí Ọlátayọ̀ Amọ̀kàdé náà ni? Ọlátayọ̀ náà ni mò ń ké sí. Actor tó ṣe fi mú yangàn náà ni. Ẹ wo ọgbà bẹ́ẹ̀ jẹ́ kí n máa lọ sọ́dọ̀ Nkechi. Ògbó yín náà la ẹmọ Nkechi dáadáa. Àbá ń sọ̀rọ̀ nípa Nkechi Blessing. Ẹni tí ò ṣe é fọwọ́wọ́ sẹ́yìn náà ni nínú industry. Ẹni tí ò ṣe é fọwọ́wọ́ sẹ́yìn ni Nkechi tí gbogbo yín mọ̀ bí ẹni mọ̀wó náà ni tó jẹ́ sí wípé Nkechi Blessing náà ló ń ṣe kíni náà ló fi léde lórí Instagram page ẹ̀. Kí náà ni Nkechi fi léde lórí Instagram page ẹ̀ o. Ó ń dúpẹ́ gidi náà ni. Ó ń dúpẹ́ lọ́wọ́ olólùfẹ́ náà ni. Ìyẹn ọkọ rẹ̀ àtàtà. Ìpè kí náà ni pé òun dúpẹ́ fọ́kọ tóun ní. Ìpè ìwúrí ló jẹ́ fóun pé ọkọ òun sọ pé òun bọ́ opó 2000 ìyẹn opó ẹgbẹ̀rún 2 náà lọ́kọ rẹ̀ bọ́. Ìkejì wá fi léde sórí Instagram page ẹ̀. Ìyẹn tí ó kọ léde ìbò sórí Instagram page ẹ̀. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn fans wá dúpẹ́ lọ́wọ́ Nkechi o, wọ́n ló ṣe gidi gan. Ẹlẹ́dàá àwọn opó ló mọ̀ kò sí fún àtọkọ ẹ̀. Láì ní máa gbára wa lásìkò ká máa ṣe kánmọ́kánmọ́ bí ẹni tó wà lórí pápá. Ọmọ kan torúkọ ẹ̀ ń jà ràyìnràyìn lórí ẹ̀rọ ayélujára náà ni. Èyí tẹ́ mọ̀ bí ẹni mo wó fẹ́ àǹfààní àwọn tó bá ń bá wa lọ lórí ètò àwọn ìràwọ̀. Tẹ́ ẹ ti mọ̀ pé mo ti dá ọkọ̀ ẹ̀ mo ti sọ̀rọ̀ ẹ̀ rí.
nígbà tí ó sọ̀rọ̀ sí ẹnìkan ìyẹn tó sọ̀rọ̀ sí ẹni tó bọ́ níwájú nínú industry ìyẹn Pokoli ẹ ti máa mẹ́rin tó sọ̀rọ̀ sí ìyẹn báyẹn ìwà àbútí dákọ̀ Pokoli Òkìkí Ọlá Portable náà ni mò ń ké sí tí gbogbo yín mọ̀ sí Zazu bá a bá ti dákọ̀ Zazu àwọn èèyàn ó dákọ̀ zẹ̀ ó jẹ́ wàá láǹfààní àti ibi Portable gan pé kí ni ìtumọ̀ zẹ̀ ìyẹn tí Portable ń dá ọkọ̀ òun náà ló wá ń fi yé mi wípé zẹ̀ yẹn túmọ̀ sí pé ìyanu ti ṣẹlẹ̀ ó ní tẹ́lẹ̀ lòun máa sọ fún Ọlọ́run pé Ọlọ́run ó ga ìgbà wo ni ìyanu fẹ́ ṣẹlẹ̀ òun àwọn máa sọ fáwọn ọ̀rẹ́ òun pé ó dá mi lójú ìyanu máa ṣẹlẹ̀ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyanu ti ṣẹlẹ̀ yẹn lòun wá sọ di ìyanu ti zẹ̀ bẹ́ẹ̀ bó wá ti wá dákọ̀ Zazu ẹ̀yin èyí tẹ́ wà ń tẹ̀yìn náà máa ń bá dákọ̀ zẹ̀ olóhùn mọ̀ pé yóò wà dèntà yóò wà gbà báyìí bó bá ti dákọ̀ Zazu àwa náà ní zẹ̀ àbẹ́nìkan tiẹ̀ sọ nínú ilé ọkọ àtìyàwó kan tiẹ̀ ti fi ń dásà wọn bá ti fẹ́ bá àwọn sọ̀rọ̀ nílé wọn ní Zazu ọ̀run náà ní zẹ̀ ó dá mi lójú ìyanu àṣẹlẹ̀ nínú ayé gbogbo wa náà. ẹ wo Portable lórí ire tó ti dé bá báyìí níbi tó ti ń ṣe àbẹ̀wò síta náà ni níbi tí Portable ti ń ṣe àbẹ̀wò sí Alhaji Táyé Kọ́rẹ́nsì Àpèsì ọ̀kan lọ́mọ ní ìlú Ìbàdàn. tẹ́ ẹ bá gbàgbé ẹ̀hàn kí mo sọ wípé ọ̀sẹ̀ tó lọ náà ní ọjọ́ ìbí Àpèsì. kìí ṣe pé nítorí ọjọ́ ìbí náà ló ṣe lọ́wọ́ àmọ́ ẹ mọ̀ pé àwọn sẹlẹbítì wọn mọ̀ra wọn. Portable wá ṣe àbẹ̀wò sí Alhaji Táyé Kọ́rẹ́nsì Àpèsì nílùú Ìbàdàn. ibẹ̀ nìyanu tún ti ṣẹlẹ̀ fún Portable o lẹ́yìn ìgbà tí Alhaji fún àwọn ọmọlẹ́yìn Portable ní òbítíbitì owó ìyẹn owó tí wọ́n ń dì ní bọ́ndù Alhaji tún wá ṣe kíni fún Portable Alhaji fún Portable ní chẹ́ẹ̀kì wọ́n ní kí Portable lọ gbà fúnra rẹ̀ wọ́n ní kó má dàbí ariwo tí Portable tó ń pa káàkiri wípé ẹnìkan ti kó òun lówó lọ tẹ́ ẹ bá gbàgbé ẹ mọ̀ pé mo sọ pé Pokoli epo nínú $6,000 àbí àṣìṣe òtásìwé ní $3,000 tí Wizkid ná fóun $300 $3,000 tí Wizkid ná fóun ó ní 600 gbére òun náà níta náà ní kó fóun òun náà ní Pokoli kó fóun ìyẹn ló wá fi fídíò yẹn léde sórí Instagram page yẹn àti gbogbo social media tó wà pátápátá tí àwọn fans ń bẹ̀rẹ̀ sí ní bú wípé ṣe tó ṣe sì dá ó yẹ kó sọ bẹ́ẹ̀ àwọn kan bú Pokoli àwọn kan bú Zazu àmọ́ a dúpẹ́ fọ́lọ́run àti Pokoli àti Zazu gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀tún gbọ́ lọ́sàn-án tòní lórí ètò àwọn ìràwọ̀ àmọ́ oríire ti bá báyìí níbi tálàjì ti fún ní check èmi ò mọ̀ bóyá 1 million ló wà ń bẹ̀ o àmọ́ bóyá 2 million ló wà ń bẹ̀ ṣùgbọ́n jẹ́ kó yé wa pé òbítíbitì owó náà ni. ẹ jẹ́ kí n tún máa súré tètè lọ́dọ̀ ta ni ọ̀dọ́ ẹni tẹ́ mọ̀ bí ẹni mọ̀wó náà ni tó já sí pé gbajúgbajà òṣèré onítíátà lẹ́ni tá à ń sọ yìí wọn lè kọyìn ẹ̀kẹ́rẹ́ ní industry orí ó ti wà tètè ó dẹ̀ ti ṣiṣẹ́ gidigidi ní theatre industry. ìyẹn Tóyìn Abraham tá a bá ń sọ̀rọ̀ nípa Tóyìn Abraham ìyẹn màmá ire ìyẹn ìyàwó Ajéwọlé òun ló ti ṣe ohun mèremère fún ọmọ ọkọ rẹ̀ tí àwọn èèyàn sì máa bí lérè pé ǹjẹ́ wọ́n gan ló lọ́mọ yìí ni àbọ́kọ ẹ̀ gangan ló bímọ yìí ṣé wọ́n gangan ló bímọ yìí ni ní ìsanwó tó fi ń tọ́jú ọmọ yìí
tìǹú àwọn fans náà sì ń dùn. Tóyìn Abraham kò tún wá fi mọ́ níbi gbogbo báwọn èèyàn ṣe máa ń bi léèrè ní bó ṣe ń tọ́jú ọmọ yìí tó o. Torí bí Tóyìn bá wọṣọ irú aṣọ tó bá wọ̀ náà lọmọ yìí ó wọ̀. Tóyìn Abraham mọ̀ fi mọ́ bẹ́ẹ̀ ó wá ṣe mọ́kàn pa ìfọ́mọ yìí. Ó mú ọmọ yẹn lọ sí kíni Tóyìn Abraham ọmọ lọ sí UK láti lọ ṣe kíni. Ó mú lọ fún vacation tí wọ́n ní náà ni ẹ mọ̀ kí gbogbo àwọn ọmọ iléèwé ló wà ní ọlùdé báyìí. Ṣé bíbẹ̀ nínú ọmọ náà ti ń dùn wípé òun dúpẹ́ gidigidi lọ́wọ́ yín tó ń sọ fún pé ìyá dáadáa nìyí. Ìyẹn ó sọ fún Tóyìn Abraham bẹ́ẹ̀ ìyẹn Tèmítọ́pẹ́ ìyẹn tí ń ṣe ọmọ Kọ́lá Adéwọlé. Pé òun dúpẹ́ gidigidi gan bó ṣe dúró tòun gẹ́gẹ́ bí ìyá ó dúró fún òun gẹ́gẹ́ bí ìyá pé ìṣọ̀mọ́ jìnnà fún un òun náà sì ní disappointed bó ṣe sọ sórí Instagram page tiẹ̀ náà ni. Àwọn fans náà dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Tóyìn Abraham gidigidi gan. Ẹ wo láàrin ọ̀sẹ̀ tó tún kọjá yìí lọ àwọn èèyàn ń ṣe òǹfààfà nǹkan ni àwọn èèyàn ń jiyàn nǹkan ìyẹn tí Wizkid tó fi léde gbajúgbajà òǹkọrin ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni Wizkid àmọ́ tó jẹ́ pé ìlú mọ̀ọ́ká ni Wizkid kò sí orílẹ̀-èdè tí Wizkid ò tí ì lọ́tàn tí ì mọ̀ Wizkid ìyẹn ni Wizkid ó fi nǹkan kan sólédè ó fi nǹkan kan léde lórí Instagram page ẹ̀ níbi tí Wizkid ti ń sọ wípé arákùnrin kan náà ni nígbà tóun ò tí ì mọ ibi tóun ń lọ tóun ò tí ì mọ tóun ó jẹ nínú ayé òun ò tí ì mọ bóun ó ṣe lówó tó òun ò mọ bóun ó ṣe lókìkí tó òun ò mọ bóun ó ṣe gbajúgbajà tó. Ìyẹn arákùnrin yìí gbòòrùn sínú yàrá rẹ̀ nínú yàrá gangan tóun gangan sùn fúnra lára rẹ̀ tí ìyẹn dẹ̀ ti wà ní industry tipẹ́tipẹ́ ó gba òun sínú yàrá tí àwọn dẹ̀jọ sùn papọ̀ títí tílẹ̀ fi mọ́ tí òun wá wò pé ọ̀gá o ìbájẹ́ pé bí gbogbo àwọn star ṣe ń ṣe ní ṣe bí àwọn ọmọlẹ́yìn wọn bá máa súwè fún wọn bá máa wárìrì fún wọn ni. Ta lọkùnrin tá à ń ké sí náà tí Wizkid ń sọ pé òun sunú ilé ẹ̀ nígbà tóun ò tí ì jámọ́ nǹkan kan ìyẹn Wandiko náà ni Wizkid ní Wandiko jẹ́ kóun sunú yàrá tóun gangan sùn nígbà tóun ò tí ì mọ ibi tóun ń lọ tóun ò tí ì mọ tóun ó jẹ́ nínú ayé tóun ṣàmọ́ pé òun yóò ṣàdá ni. Ẹ wo ọgbà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tún máa súré tètè máa mú wá fún yín báyìí wípé ọmọkùnrin tá à ń sọ yìí ti ṣe kí ni ó ti padà lọ bẹ̀bẹ̀ àná lẹni tí mò ń sọ bẹ́ẹ̀ bá ń gbọ́ kò tiẹ̀ lè jẹ́ tuntun sí yín mọ́ kò sọ̀rọ̀ pé tẹ́ ẹ bá ń gbọ́ gangan wàá ṣáà ti máa gbọ́ wípé Zazu ti ṣe kíni wípé Zazu ti lọ bẹ̀bẹ̀ ó ti bẹ̀ Pokoli ó ti bẹ̀ kò gbagidi nígbà tí Ọlámídé náà ti dá sí wípé kí kò gbagidi kó ṣe kíni kó má bínú sí ìyẹn Zazu ìyẹn pọ́tọ́bì ipò ọmọ kékeré ló ń ṣe epo ojoojúmọ́ bá a ṣe ń dàgbà sí náà là ń kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́ wípé kí wọ́n fà á mọ́ra ọmọdé kì í mẹ́ẹ̀kọ́ jẹ kó mọ́ra lọ́wọ́. Zazu náà ti wá bẹ̀bẹ̀ ó ti bẹ̀ Pokoli ó ti bẹ̀ kò gbagidi tí àwọn méjèèjì náà dẹ̀ ti gba tiẹ̀ wọ́n sì ti gbà padà wọ́n ti ní kó máa bọ̀ padà báyìí ó dẹ̀ ti dé padà abúlé tí kò gbagidi ní kó máa lọ ó ti kó lábúlé ó ti lọ gbówó padà ó ti wà nígboro padà ó tún ti wà lẹ́kọ̀ọ́ padà ọmọ ayé
ó ṣe kí ni ó lọ káwọn tiẹ̀ lábúlé mi yóò rọ̀ tí Zazu tún sọ inú fídíò kan ó lóun lọ káwọn tòun lábúlé pé kò gbagídí fẹ́ kóun lọ káwọn èèyàn òun lábúlé mi pé bàbá dẹ̀ ti gba tòun bàbá ti ní kóun máa bọ̀ padà òun tún á lè bàbá kí wọ́n gbẹ̀bí òun o. fẹ́yìn fẹ́ǹsì Zazu zẹ̀. fídíò kan lọmọ Davido fi léde ìyẹn ọmọ bíbí inú Davido ìyẹn first born tí Davido bí first child yẹ ìyẹn tí wọ́n pè ní Ìmádé Adélékè ó ló ti sọ̀rọ̀ inú ẹ̀ o tó ń bi bàbá ẹ̀ léèrè nínú fídíò kan tí wọ́n fi léde ìpè dádì why kí ló dé táwọn security máa ń tẹ̀lé wa all the time kí ló dé tí wọ́n máa ń tẹ̀lé àwọn káàkiri ìyẹn Davido ní wàá bú sẹ́rìn kí ló dé táwọn security tán pọ̀ lẹ́yìn àwọn tó máa ń tẹ̀lé àwọn káàkiri nígbà tó mọ ọmọ nǹkan kan pé celebrity ni bàbá òun kò tí ì yọmọ sí òun làwọn fans máa ṣe kí ni ẹ ti mọ̀ pé kò sí ní tán lè fi léde táwọn fans ò ní í sọ̀rọ̀ àwọn fans táwọn sọ̀rọ̀ lóríṣiríṣi ibẹ̀ láti rẹ́ nìkan tó nítorí pé ààbò ìlú kan ni ò dájú èmi ò ní í sọ ààbò ìlú náà tí ò dájú o kí lédùà kó máa fún wa ṣe ká má sì sọ ká sì má sì wí kó lédùà kó jẹ́ kó máa júṣe fún gbogbo wa pátápátá. ẹ wo bí ìyàwó Ajéwọlé bó ṣe ṣe kí ni o ìyàwó Ajéyẹmí ni o àsìsọ òtọ́ sì wí Kọ́láwọlé Ajéyẹmí ọmọ rẹ̀ náà ni Tèmítọ́pẹ́ tí mo sọ wípé ta ní mú lọ UK ìyẹn ìyàwó ẹ̀ Tóyìn Abraham tó mú lọ sí UK láti lọ ṣe vacation holiday tó wà fún un. ìyẹn Kọ́láwọlé Ajéyẹmí òun ló ti ṣe kí ni o òun ló ti ṣe kóríyá fún ìyá ìyàwó ẹ̀ o fún ìyá ìyàwó tó fẹ́ ìyẹn ìyá Tóyìn Abraham. àwọn kan ní ṣé ìyá Tóyìn Abraham náà ló fún ní mọ́tò ni àbí ìyàwó tó fẹ́ tẹ́lẹ̀ ìyá Tóyìn náà ni ó ló ti ṣe kóríyá fún o pẹ̀lú mọ́tò tuntun bọ̀gìnì ìyẹn tẹ́nìkan kò tí ì gùn rí òun náà ní Kọ́láwọlé Ajéyẹmí òun ló gbé lọ káyàmọ́ nílé láì sọ fún ìyá tẹ́lẹ̀ tí yóò dẹ̀ rò tì tẹ́lẹ̀ tí inú ìyá sì ń dùn tí ìyá ń yọ̀ ṣẹ̀ṣẹ̀. ẹ wo ọ̀rọ̀ bí oríire mo ṣáà mú wá lọ́sàn-án tòní àdúpẹ́ oríire òní wọ́n lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ṣebí Wizkid tí mo sọ̀rọ̀ ẹ̀ tán láìpẹ́ yìí tí mo sọ wípé ó ní ẹnìkan jẹ́ kóun gbénu yàrá ẹ̀ láìròtì nígbà tóun gangan ò tí ì mọ ohun tóun ó jẹ́ nígbà tóun gangan ò tí ì mọ ibi tóun ń lọ. Wizkid náà ṣe kóríyá o Wizkid ṣe ohun tuntun fún ta náà ni fún mọ́níjà kan tó wà ní Nàìjíríà ń bì í
ìyẹn Wizkid surprise Nàìjíríà mọ́níjà rẹ̀ ìyẹn bàbá tí ń pè ní Sunday Ààrẹ òun náà ni Wizkid ṣe ohun tuntun fún tí bàbá gangan ò dẹ̀rò tì tẹ́lẹ̀. ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ bàbá ẹ̀yin gangan ti mọ bó ṣe ń lọ mo mọ̀ pé nǹkan láǹfààní àti máa wò wá direct torí bí kí n ti mọ́wọ́ wá sórí ètò náà ló ń ṣe yín kò sí bá àṣẹ̀ṣe ní dákọ rẹ̀ torí àwọn ìràwọ̀ gangan là ń sọ̀rọ̀ ń pẹ̀ àwọn ìràwọ̀ ló ń tà ń sọ̀rọ̀ ń pẹ̀ kò sì sẹ́ni tó yẹ kọyán Wizkid kéré láyéláyé. Wizkid ṣe tuntun fún bàbá Sunday Ààrẹ. Wizkid ra Toyota 20 Prado Jeep ìyẹn tí mọ́tò náà tó 68 million naira owó Nàìjíríà. òun ló rà tuntun tí àrọ́bà tẹ́nìkan kò lò òun ló rà tó lọ gbé fún bàbá Sunday Ààrẹ ìyẹn tí ń ṣe Nàìjíríà mọ́níjà rẹ̀ kì í ṣe pọ́pọ́ bàbá tẹ́lẹ̀ o kò sọ nǹkan kan fún bàbá àbí kó bọ́ ọmọ bàbá sọ anything. Wizkid kàn dé pẹ̀lú mọ́tò náà ni mọ́tò tí wọ́n ti gba nọ́mbà sí tuntun tẹ́nìkan kò tí ì gùn rí tí láìlọ́n sì tún wà nínú ẹ̀. ẹ kí bàbá Sunday Ààrẹ kú oríire pé èèyàn bá jẹ mọ́níjà kó jẹ mọ́níjà èèyàn gidi. gbogbo ẹ̀yin mọ́níjà náà tẹ́ ń ṣe mọ́níjà fáwọn tó jẹ́ kọ́mínísítà náà lágbára elédùà yó àwọn náà padà mókè tí wọ́n rántí ẹ̀yin náà sì ti dáadáa. ẹ wo Dàmọ́lá Ọlátúnjí ló tún fi nǹkan kan léde o. kí ni Dàmọ́lá Ọlátúnjí sọ? Dàmọ́lá Ọlátúnjí ni ó ní àwọn ọlọ́pàá mú òun nítorí kíni nítorí pé òun fẹ́ gbìjà ọlọ́kadà náà ni ọlọ́pàá bá mú òun sí ẹgbọ́ kí ló tì tó báyìí kí ló tó bẹ́ẹ̀. ẹgbọ́ ṣó tí tó tí wọ́n mú sí. torí pé òun gbèjà ọlọ́kadà. bákan náà Dàmọ́lá Ọlátúnjí tá a dẹ̀ ń sọ yìí náà ló ní àwọn ọlọ́pàá ń ṣe kíni fún pa òun. òun náà ló fi ń léde tó ní àwọn ọlọ́pàá mú pa òun ẹ̀ńbárásì pa òun ìyẹn lòun bá tún dá sí ni wọ́n bá mú òun lọ station wọn àmọ́ àti dúpẹ́ fẹ́lẹ́dùà wọ́n pẹ́ ó pẹ́ káwa tó gbọ́. ó ní ò jẹ́ kí n mú wá sórí ètò wá fún yín. àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà àpadà gbọ́ náà ni. adẹ̀tí jẹ́ kó yé yín pé lórí ètò àwọn ìràwọ̀ tó bá ń lọ láàrin wọn àwọn ò ní jẹ́ kí tí yín máa di torí ẹ̀yin gangan ni fans wọn torí tí ẹ̀yin náà nẹ́lẹ̀ ń jẹ́ torí ẹ̀yin gangan ni wọ́n ń jẹ́ àwọn náà máa sọ pé nítorí tí yín làwọn ṣe wà báwa náà ṣe máa ń sọ ìkànnì Kareem Radio pé bí ò bá sẹ́yìn àní ò sáwàsẹ́ láfi ní kẹ́ ẹ máa bá wa láìkẹ́ kẹ́ ẹ máa bá wa share rẹ̀ kẹ́ ẹ máa gbé ìpolówó ọjà yín wá kẹ́yìn náà lè bá a mọ́ tata jèrè torí inú fọkúfọkú pátápátá ṣe bá alákànlọ́gà wọn àní inú fọkúfọkú ni mo pè é alákànlọ́gà wọn ohun tó bá sì jó la fi ń wí ohun èkó ìpàjẹ́ kó sì ẹ̀ lérí Kareem Radio náà ló lè jọ̀gà fún wọn ó sì ti ń jọ̀gà fún gbogbo wọn pátápátá kí Elédùà kó mọ̀ jẹ́ kí Kareem Radio wálẹ̀ ń gbà kọ̀ọ̀kan. ẹ wo ṣe mọ̀ pọ́dún wà ń ta àwọn ètò kan látún ti fi kún ètò wa táwọn ṣe ní ìkànnì Kareem Radio yìí nítorí ẹ̀yin tẹ́ ń wò wá nílé tẹ́ ń láǹfààní àti máa wò wá live and direct àtẹ̀yìn tán padà ṣe ààrẹ fún tẹ̀yìn náà ń wò létà
wọ́n ti fi àwọn ètò kan kún àwọn ètò kan kún àwọn ètò wa ní ìkànnì Kumredi. Torí ìdí eléyìí a ò ní gbára wọn lákòókò púpọ̀ lónìí. Àmọ́ kí n tó mọ̀ dálé níbi ìkànnì abala àkọ́kọ́ níbi alábítà tí ń sọ bó ṣe ń lọ láàrin àwọn ìràwọ̀, ibẹ̀ náà ni màá ti máa mú wá fún yín. Ìpètà náà ni wípé ìràwọ̀ kan nílùú Ìbàdàn tí gbogbo èèyàn tún mọ̀ bí ẹni mowó náà ni tí wọ́n jẹ́ pé Elédùà wọ́n ti filẹ̀ ṣaṣọbọra báyìí kí Elédùà kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí ibi tí wọ́n dojúkọ kí bẹ́ẹ̀ mọ́ bàjẹ́, ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ àníkẹ́yìn náà mọ́ bàjẹ́. Ṣé bí gbogbo yín náà lẹ mọ́ ń gbọ́ pa bọ́ǹfọ̀tò ìyẹn ní ìlú Ìbàdàn. Àdúgbò bọ́ǹfọ̀tò jẹ́ àdúgbò kan gbòógì tó jẹ́ pé wọn ò lè kọ yín ẹ̀kéré pé ẹrú kò síbi tẹ́ ẹ lè wà tẹ́ ẹ ti dákọ̀ bọ́ǹfọ̀tò tẹ́ ẹ ní mọ́bi tó ń sọ yìí. Gbajúgbajà náà ni bàbá tó ń jẹ́ bọ́ǹfọ̀tò yìí. Láàrin àwọn wo náà ni láàrin àwọn tí wọ́n ń ya fọ́tò káàkiri tí àwọn náà sì ti kópa ribiribi káàkiri. Wọ́n bá àwọn onísinimá ya fọ́tò káàkiri tó jẹ́ pé bàbá yẹn gangan ni wọ́n ń pè ní bọ́ǹfọ̀tò tí wọ́n fi wá so okò àdúgbò ibẹ̀ yẹn gangan ní bọ́ǹfọ̀tò torí junction bí tí bàbá yẹn gangan wà náà ń pè ní bọ́ǹfọ̀tò. Bẹ́ẹ̀ yẹn bá ti lóun lọ ọ̀dọ̀ bàbá mò ń lọ ọ̀dọ̀ bàbá bọ́ǹfọ̀tò òun náà fi wá so àdúgbò ní ẹjọ́ mò ń lọ bọ́ǹfọ̀tò. Bàbá ti filẹ̀ ṣaṣọbora báyìí o. Bàbá pa David Owólabí Òsítèlú wọ́n ti filẹ̀ ṣaṣọbora ìyẹn tí wọ́n ń pè wọ́n ní bàbá bọ́ǹfọ̀tò. Bàbá ti kú o lọ́mọdún 85 years. Elédùà bá wa tẹ́ bàbá sáfẹ́fẹ́ rẹ̀ ibi tí bàbá dojúkọ kó mọ́ bàjẹ́, ẹ̀yìn tí bàbá fi sílẹ̀ náà kó mọ́ bàjẹ́, kí Elédùà mọ́ ṣe ikú bàbá ní àkúfà ní inú ilé wọn. Ẹ wo ọgbà bẹ́ẹ̀ jẹ́ kí n máa súré tètè kí n lọ máa dákọ̀ àwọn ọlọ́jọ́ bí. Ẹ wo mi ò ní rọ́jọ́ múdélókò níbi abala ọjọ́ bí yẹn. Àkókò gbà mí rárá lọ́jọ́ tòní kò sákòókò ní kí n rí àbíbò láti ẹ̀ṣẹ̀ wí pé ká ní kò sákòókò rárá púpọ̀. Torí bẹ́ẹ̀ mi bá ti ń kó stúdíò lẹ́lòmíì tún wọlé àní ìṣeré kì í ṣeré. Ìkànnì tá a wà yìí ìkànnì tí ó tún yẹ pé bó o bá gbé ètò rẹ̀ wá ní kì í ṣeré. Àtàjèrè ó mọ wọgbà rẹ ni ìwọ kan gbópolówó ọjà rẹ wá kó wá wo bó ṣe mọ tàtú. Ẹ wo ẹ jẹ́ kí n máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ màmá wa wo náà ni. Màmá wa náà ni ìyá dáadáa, ìyá tiwa àbí ká sọ pé ìyá bàbá tiwa, ìyẹn bàbá ìyẹn màmá tó jẹ́ first wife fún bàbá wa Aláàfin ìlú Ọ̀yọ́, ikú bàbá yèyé Òjó Pàṣẹkẹ mọ́dẹ ọmọ Àtìbà. Ọmọ kútí kò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọdọ̀ gbédè. Ìyá náà ṣọjọ́ bí wọn láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá o. Ìyá náà pé 83 years. Ìyẹn tí ìgbéyàwó bàbá àti ìyá sì jẹ́ 60 years of marriage. Ìyá wa ìyá àdòdó wọ́n pé 83 years. Láàfin báyìí láàfin ikú bàbá yèyé kẹ́mi màmá túbọ̀ gùn kí màmá pẹ́ fún wa. Ọgbà bẹ́ẹ̀ tí mo ti ń dákọ̀ ọjọ́ bíi màmá. Ibẹ̀ ni màá tún ti wá mú wá fún yín. Ta náà tún ni ta lẹni tí mò ń ké sí ni. Ìyàwó gbajúmọ̀ kan náà ni ó jẹ́ gbajúgbajà òǹkọrin Islam. Ìyẹn
ìyẹn bọ̀dá wa ní ìlú Ìbàdàn bíbí yìí gbajúgbajà òǹkọrin Islam náà lẹni tí mò ń sọ yìí ìyàwó tiwọn náà mọ̀ lẹ́kàn sí ilé òkè pẹ́ tòráwà náà la sọ fún yín pé gbogbo bá ṣe ń lọ láàrin àwọn ìràwọ̀ náà láàmú mú wá fún yín. ìyàwó ta náà ni mò ń sọ ìyàwó Alhaji Basit Katibi Alhaji Basit Ọlánrewájú Katibi ìyẹn tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí àpọ́nlé ànábì Alhaji àpọ́nlé ànábì Mrs àpọ́nlé ànábì náà lẹ́kàn sí lókè èèpẹ̀. ìyàwó wọn náà lẹ́kàn sí lókè èèpẹ̀ o kélédò àkójọ mi ó gùn fún wa kí wọ́n pẹ́ fún wa. ẹ wo ọgbà bẹ́ẹ̀ náà ni màá tún máa súré tó tó máa mú wá. àná lẹ́yìn tí mo tún fẹ́ dákọ fún yín báyìí ìyẹn olólùfẹ́ ìkànnì Kareem rédíò náà ni àmọ́ tí wọ́n jẹ́ ọ̀gá mi dáadáa tí àwọn náà nífẹ̀ẹ́ ìkànnì Kareem rédíò yìí tó jẹ́ pé wọn ò lè mọ́ gbọ́ wa wọn ò lè mọ́ wò wá. tí wọ́n tún jẹ́ lecturer ìyẹn ta ni ẹni tí mò ń sọ yìí Kareem Aslat náà ni wọ́n mọ̀ wọ́n sí dáadáa àmọ́ wọ́n jẹ́ olólùfẹ́ ìkànnì Kareem rédíò tó yẹ pé wọ́n máa ń wò wá ẹ sì mọ̀ pàrọ̀ náà la sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá nílé ẹ̀yin náà láǹfààní àti wá dákọ̀ ọjọ́ òbí yín fún wa láti bá yín kéde fún gbogbo ọmọ aráyé. Kareem Aslat náà ló lẹ́kan sí lókè èèpẹ̀ ìyẹn ní ọ̀sẹ̀ tá a lò kọjá yìí ẹ ti mọ̀ pé lọ́sẹ̀ kọ̀ọ̀kan náà ni ètò wa yìí ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ kan náà ni bọ́jọ́ bí èèyàn bá sì kọjá àwo tún sọ bó bá jẹ́ òní náà ni dandan nìkan mẹ́nu bà. Kareem Aslat ẹ̀mí yóò gùn ẹ̀ ó pẹ́ láyé ẹ̀ ó pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ ẹ̀ ó gbò ẹ̀ ó tọ̀ ẹ̀ ó fi wìgì jù bí. ẹ wo mo ti jẹ́ kó máa yé yín tẹ́lẹ̀ náà pa ọ̀rọ̀jọ́ múdè lókun ṣé bó wulẹ̀ wù ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fọ̀nà fún náà ni ò jẹ́ àmọ́ kí n tó máa dágbére ó yẹ kó máa jẹ́ gbogbo yín ó yẹ kí n jẹ́ kó máa yé gbogbo yín torí mọ̀ pé ẹ ti máa gbọ́ wàá ti máa gbọ́ ìpè Lateef Adédìméjì àti Adébíyìnpé wọ́n ti ṣègbéyàwó wọn ti ṣègbéyàwó wọn lọ́jọ́ Wednesday tó kọjá lọ tí wedding náà sì lárinrin ìyẹn ọjọ́ kejì ìjọ tí mo parí ètò níyọ Tuesday lọ́sẹ̀ tó kọjá tí gbogbo àwọn òṣèré sì kún bẹ́ẹ̀ bámú èmi gan ògbẹ́yìn ń bẹ̀ èmi gan ṣe kí ni èmi gan débẹ̀ kélédùn àkójẹ́ kó yẹ gbogbo wa kalẹ̀ ó yẹ wọ́n. ẹ wo mi ò ní rí jù báyìí lọ fún yín lọ́jọ́ tòní ẹ mọ̀ pé mi ọmọ yín Ahmed Kareem Wálé Swagga yóò wọ ọmọ gẹ́gẹ́ máa ní èmi náà lọ́mọ bàbá alára tó ń gbénú alára tó fi ń dára fún gbogbo ọmọ alára pátápátá ó mú ṣe ní kí gbogbo ọmọ alára tó ń dára lọ́jọ́ tòní ẹ̀sùn àràtẹ́ bá mọ̀ dá o torí òní kọ́ ebi torí ọ̀la náà ni kí àràtẹ́ ń dá lọ́jọ́ tòní kí àrà náà mọ́ padà pè yín lẹ́jọ́ òní ọ̀la tí mò ń sọ yẹn kìí ṣe ọ̀la tá a fẹ́ mú lọ́la o kìí ṣe ọ̀la Wednesday o ìyẹn ọ̀la ọjọ́ iwájú torí tá a bá ṣe lónìí ìtẹ̀lá ń kọ́ àwọn kan wà níbì kan tí wọ́n ń kọ gbogbo tá à ń ṣe lẹ̀ ó mọ̀ jẹ́ pé ńgbà tá a padà fẹ́ dupò kan àbá fẹ́ jáde fún nǹkan kankan náà wà lọ gọdì wá ìgbé ṣe lágbájá ni kìí ṣe yẹn dáadáa ṣe lágbájá ni ẹ̀ẹ̀kan lè fi joyè Elédùà àmọ́jì orí bẹ́ẹ̀ òun la ṣe ń kìlọ̀ fún yín báyìí. ẹ wo fáfàní èyí tẹ́ bá láǹfààní tẹ́ bá fẹ́ pè mí fún dìkan àbí kejì
abẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ náà ni ẹ lè bá mi chat lórí WhatsApp mi ìyẹn 07032392036 07032392036 interview lè bá mi chat lórí WhatsApp mi náà nìyẹn. Orúkọ mi náà yí padà o Ahmed Kareem Wálé Swagger Yorùbá ọmọ gẹ́gẹ́ náà ló kọ tèmi gbogbo apátápátá náà là ó ṣọdún ayọ̀ ọlọ́kadà onímọ́tò ẹ̀rọ wa lójú pópó ilẹ̀ ń yọ̀ a ó ṣọdún ayọ̀ ó dìbò.